àwọn tí ń bá nàbí gbé wọn ò rí tán lọ́nà bá Uwaisul Qarni anabi lọ sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ra'isu tabi'in anabi ní tó bá di àsìkò kan ẹ̀yin lè pé láyé àwa lè ti lọ Umar Ali tó bá di àsìkò kan tí ń bọ̀ nígbẹ̀yìn ọkùnrin kan ń bẹ wọ́n ń pè ní Uwaisul Qarni njọ́ tẹ́ ẹ bá pàdé rẹ̀ anabi júwe fún wọn ó ní ẹ̀tẹ́ ti ṣe é rí ẹ̀tẹ́ ti mú un rí àmọ́ ti wá san ọ̀kánkán bìkan lọ́wọ́ á kù ń bẹ̀ ọ́ dàbí tọrọ ń bẹ lẹ́gbẹ̀ẹ́. bàbá wa àgbà bàbá wa ẹ̀sìn ní òbí wa bàbá wa ni wọ́n dé yìí. ẹ jẹ́ á dìde dúró ká kí bàbá wa àgbà ẹ̀sìn ní òbí wa ká kí bàbá wa káàbọ̀ bàbá wa ọlọ́run ló mọ̀ ń torí o tó fi fi yín ṣe lórí ọlọ́run ló mọ̀ ń torí tó fi fi yín ṣe lórí bàbá wa ẹ̀sìn ọlọ́run ló mọ̀ ń torí tó fi fi yín ṣe lórí ayọ̀yìn láwùjọ lórí títí lẹ́ ó máa jórí bàbá ọlọ́run ló mọ̀ ń torí tó fi fi ṣe lórí ayọ̀yìn láwùjọ lórí títí lẹ́ ó máa jórí ẹ̀sìn òbí wà bá wà ó bàbá àní ọlọ́run ló mọ̀ ń torí tó fi ṣe lórí ayọ̀yìn láwùjọ lórí títí lẹ́ ó máa jórí ọlọ́run ló mọ̀ ń torí tó fi ṣe lórí ayọ̀yìn láwùjọ lórí títí lẹ́ ó máa jórí. aláwọ̀ sáàdì sẹ́yìn lórí nínú ayé ẹjọ́ rí kódà bẹ́ẹ̀ sì yẹn ń jórí irú yín yẹ lórí torí ẹni wà tó yẹ lórí títí lẹ́ ó máa jórí bàbá ọlọ́run ló mọ̀ ń torí tó fi ṣe lórí ayọ̀yìn láwùjọ lórí títí lẹ́ ó máa jórí. ọlọ́run ló mọ̀ ń torí tó fi ṣe lórí. bàbá wa àgbà ẹ̀sìn ní òbí wa bàbá gbogbo ayé àfa gbogbo ayé ọ̀gá àwọn ọ̀gá aṣáájú àwọn aṣáájú ẹni tí ọlọ́run kẹ́ púpọ̀ pẹ̀lú gbogbo tí fi máa kẹ́yàn tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa bàbá kàfáànà fàkàrẹ̀ ipa ní bàbá wa ẹ̀sìn tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àfa kàfáànà burhanan ipa ní bàbá wa ẹ̀sìn tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa aṣáájú bàbá wa ẹ̀sìn ẹ tó fún wa níbi gbogbo téèyàn máa fi béèrè pé ǹjẹ́ o ní nǹkan ẹni ó bá ti ní ó ti nímọ̀ ẹni ó bá ní ó wá ní tójúmọ̀ lọ tí ń jẹ́kọ̀ọ́ bàbá wa ẹ̀sìn nas'alullaha lakum tuwala al-umr ma'al afiyati da'ima ọlá aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọba tó ṣe bàbá wa ẹ̀sìn tàná pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá wa tòní iná ọlọ́mọ tì í gbọ̀ngbọ̀n ọlọ́mọ kó jẹ́ kí bàbá wo pẹ́ fún wa bàbá ńlá bàbá gbogbo tí jẹ́ náà fà ní bàbá wa ẹ̀sìn ní òbí wa wọ́n fẹ́ sọ nípa àfà yín tó tún jọmọ kí oyin bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori ẹni tó bá mọ ọ̀rọ̀ gbọ́ yóò gbọ́ ohun tí mo sọ yìí bàbá wa ẹ̀sìn ẹjẹ́ àṣẹ anakumullah ẹjẹ́ àwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí anakumullah ẹjẹ́ àtúwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí anakumullah. wọ́n fẹ́ sọ nípa àfáà yín tí wọ́n jẹ́ ọmọ kéwú yín àsìkò ìgbà náà lẹ dé bàbá wa Sheikh Adam wọ́n fẹ́ sọ nípa bàbá wa Sheikh Adam Allahu ta'ala anhum ṣe mọ̀ wípé ọ̀rọ̀ náà bára wọn mu púpọ̀ àwọn jàmáà ń kí bàbá wa ẹ̀sìn nínú tí bàbá ní ni wípé gbogbo jàmáà ni wọ́n máa tẹ́ lọ́rùn kọ́lọ̀ kó máa bá wa tẹ́ wọn lọ́rùn nínú àlàáfíà àti inú okun tí wọ́n fi máa ṣe ọlá Al-Qur'ani Karim bàbá wa من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أذري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا ولقد أوتيت سؤلك يا موسى يا ربنا يا ذا الجلال يا ربنا يا ذا الجلال عليك الرعاية بالكمال فقوى في ظل الشيخ موسى bàbá sọ̀rọ̀ bàbá gbẹ̀sìn ní òbí wa. في كل حال gbogbo àyè káyè táwọn bàbá wa khalifa bá dé láyé ọlọ́mọ bá wà pẹ̀lú ọmọ ìjà pẹ̀lú wọn láyé. ọlọ́mọ gbogbo aburú tọ́ta máa ń gbò pátápátá sẹ́yìn ọlọ́mọ ìjọ ogun wọn. èyí tó máa ń ta straight èyí tó máa ń ta indirect èyí tó máa ń ta direct ọlọ́mọ ìjọ bá wọn láyé. ọlọ́mọ bá alẹ́kùn kàrámà náà bá alẹ́kùn gbígbàdúrà náà bá alẹ́kùn yìí náà. ìràwọ̀ náà ti tàn ọlọ́mọ ìjọ parí láyé ọlọ́jọ́ tó máa ga sí. wàkàlímù àyínbá khalifa. ọlọ́mọfẹ́ àlífà tó yẹ sí pé bàbá ti gbọ́ ẹ̀sìn ní òbí wa inú wọn bá dùn náà ìtọ́jú jẹ́ láyé. aṣọ àpẹẹrẹ yín aṣọ yìnyín ọlọ́run níjọ yẹn yín olólùfẹ́ àwọn bàbá àlífà. èròǹgbà wa àwọn ọ̀yọ́ níbẹ̀. rídọ́láhì yá ní ẹ̀sìn yóò bí wà lá. àánú ọlọ́run àánú ọlọ́run ó ní ìyàlọ́ ọlọ́run ìjọ tẹ́lẹ̀ ẹ̀sìn. ìfọ̀kànbalẹ̀ gbẹ̀rẹ̀ ọlọ́run bá a fi sáà ní ẹ̀sìn mẹ́jọ tẹ́lẹ̀ ẹ̀sìn láíláí. ọlọ́run bá a lọ́ra bàbá àlífà ọlọ́jà ni wọ́n pẹ́ ọlọ́jà wọ́n pẹ́ fún wa. ọlọ́run bá burú sẹ̀mí wa ọlọ́run bá burú sàláfíà wa ọlọ́jà mi àwọn bàbá khalifa ogun dáadáa fún wa. wàásìrì làwọn ilẹ̀ àmánì. àmánì. yasiri làwọn ilẹ̀ maqami. ọlọ́run ipò gíga ni wọ́n wọ ọlọ́run méje wọn jábọ́ láyé náà ọlọ́run jẹ́ wọ́n tún máa ga sí. yasiri làwọn ilẹ̀ karami. ọlọ́run ẹni àpẹẹlẹ ni wọ́n ọlọ́run jẹ́ wọ́n tún máa lágbàlẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ mẹ́jọ bàjẹ́ tọ́lọ́ táwọn èèyàn mẹ́jọ bàjẹ́. ìjẹ́ ni ọlọ́run kò kéré ní ọlọ́run jọ tún máa dàgbà sí. yasiri làwọn ilẹ̀ istijaba. gbígbàdúrà ọlọ́run fi ṣe wọ́n lẹ́sọ̀ọ́ gbígbàdúrà ọlọ́run fi bá ọlọ́run mẹ́jọ tẹ́lẹ̀ لقد جاءكم لإيلاف الذي أتى أمامهم وآمنهم من خوف آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله الذي بنعمته وجلاله تتم الصالحات. الحمد لله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. الحمد لله رب العالمين حمدا يفوق ويعلو ويفضل حمد الحامدين عند رب العالمين. الحمد لله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وعشيرته أترته وأصحابه
الطاهرين المطهرين وعلى التابعين أجمعين. أركني ودولون. الحمد لله. أركني ودولون. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. صلى الله عليه وآله وسلم. 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 lẹ́yìn gbèsè méjèèjì tí a jẹ tí Ọlọ́run sì fún wa san yìí lọ́jọ́ pé a lè san tán gbogbo ọjọ́ tá a bá ń jókòó láàmú àsọpẹ́ fún Ọlọ́run ọba láti máa ṣe àṣàlátù fún anna Muhammad. sallallahu alaihi wa alihi wa sallam. lẹ́yìn méjèèjì gbogbo àwọn bàbá tí a bá níbí báyìí ọlọ́mọṣá járí wọn pẹ́. àmín. àwọn àgbàlagbà wọn kún bí púpọ̀ tí wọ́n sì ń gbé ìjẹ́ àgbà wọn wá sí iwájú wa ń bí nítorí anna Muhammad. sallallahu alaihi wa alihi wa sallam. wọ́n fi lélẹ̀ wọ́n fi ọ̀nà lẹ̀ wọ́n wá ń jókòó tì wá nítorí ti Ọlọ́run àti torí ti anabi. sallallahu alaihi wa alihi. abẹ́rẹ́ lórí bàbá wa Wazir al-Qadiriyya tí wọ́n ń jẹ́ àgbà gbogbo wa pátápátá wọ́n sì ń jẹ́ bàbá fún wa. Ọlọ́run jẹ́ kí aríyìn pẹ́ Ọlọ́run jẹ́ aríyìn pẹ́. àmín. pẹ̀lú àlàáfíà. àmín ya Allah. pẹ̀lú ẹ̀mí gígùn. Allahumma àmín. pẹ̀lú gbogbo dáadáa. àmín ya wọ́n á Allah. bẹ̀rẹ̀ lórí fúkárì gbogbo àwọn bàbá ní kí n gbé látọ̀tún al-ayman fal-ayman. wọ́n bẹ̀rẹ̀ lórí àwọn bàbá wa láti ìbẹ̀rẹ̀ lọ́hùn wọ́n fi wá dé gbogbo ibi tí a wà yìí náà sí ní máa dákọ̀ lọ́kọ̀ọ̀kan torí àsìkò aago márùn-ún ti fẹ́ lù báyìí. mo kí gbogbo yín Ọlọ́run ọba nkí. àmín. la ilaha illallah muhammadur rasulullah. gbogbo àwọn bàbá tí wọ́n jókòó ní ìpele tọ́tẹ̀lé ìfẹ́ kìí sẹ́yìn ẹ̀ṣẹ̀rù ẹ̀yìn àmọ́ pele tọ́tẹ̀lé tà kọ́kọ́ náà ni ẹ jókòó Ọlọ́run ọba bá ń kí. àmín. la ilaha illallah. àmín. gbogbo àwọn bàbá tí wọ́n wà ní ẹgbẹ́ wáyé àyè náà Ọlọ́run mọ́sá bá mi kí. Allahumma gbogbo àwọn àmín. bàbá wa tí wọ́n wà ní pele kejì Ọlọ́run kó bá mi kí. àmín. la ilaha illallah. àmín. ṣé o Adam ọmọ mi ni ọmọ àlùbáríkà sí ni ọmọ dáadáa sí ni Ọlọ́run jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn. Allahumma àmín. amina. ẹ̀mí àjẹsà sì ní gùn jòkó mú yọ̀ǹda pé yọ̀ǹda ara ẹgbẹ́ mi àjẹsà sì ní gùn ṣé o sà sì ní iná ni ẹlòmíì di gbogbo àgbàláyé o tí ọ̀sẹ̀ kù mọ́ gbà tó lọ o. Allahu akbar. gbogbo ibi téèyàn sì dàgbàdé lọ dàgbàdé Ọlọ́run fún láyé tán ni kò fún kù. àyíṣà sì ní gbogbo ẹni tí Ọlọ́run bá ti mọ bí ọjọ́ orí rẹ̀ ó ti mọ gbogbo ntọ́lọ́run bá fẹ́ kó ṣe láyé ní òsèkò tó lọ Allahu akbar. yóò rí ṣe gbangba Allahu akbar. gbogbo ẹ̀ ni yóò rí ṣe ẹ̀rọ Ànábì Ìsá torí kò ní pẹ́ ọdún orí òní tó ti àwọn ànábì yòókù ló fi bẹ̀rẹ̀ wáàsí lórí ìtẹ́ ọmọ wo ni máa sọ̀rọ̀ lórí ìtẹ́ àmọ́ Ìsá bẹ̀rẹ̀ tiẹ̀ nítorí kò ní pẹ́ láyé tí ó kọ́kọ́ fi lọ bí ọ̀tẹ̀ tún pa dàwá ìpadà wa rẹ̀ náà sì ní mébì ní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn kan ní ó wà àwọn kan ní òní wá mọ́ ala kulli hal ó ti jẹ́ èyí tó pọ̀ jù nínú iṣẹ́ rẹ̀. bàbá wa Adam ńgbà tí ń sọ ọ̀rọ̀ nípa bàbá Adam lẹ́ẹ̀kan mo wá rántí tírà bàbá kan tí bàbá wa ṣe Adam Namaji ó ṣe takirisu rẹ̀ rahimahullah wa radiyallahu ta'ala anhu. àmín ya Allah. àwọn ẹni Ọlọ́run ni ẹ́ ọmọ kéwú ẹni Ọlọ́run àáfà ẹni Ọlọ́run
baba Adamu Namaji wòlíì Ọlọ́run ńlá baba Adamu Al-Alori wòlíì Ọlọ́run ńlá ayisasili náà wòlíì Ọlọ́run ńlá ṣéwà Adamu yìí náà ọmọ wòlíì ńlá mo wá rántí ipe ńgbà tí baba yẹn fẹ́ ṣe takris sitira ṣéwà Adamu ó wá bẹ̀rẹ̀ ó ní takrisu Adami lè kìtàbù Adami bó ti gbé ní ibẹ̀ tẹ́yẹ̀ bá rí Islam fi Nàìjíríà ta ti jọ kékeré báyìí ni ó wà lọ́wọ́ mi nígbà tí wọ́n ń ṣe tàrífù wọn ó lo mùtádàlà á ló sì lo ẹ̀kọ́ púpọ̀ ṣàṣàlẹ̀ ni wọ́n gbèrú nǹkan báwọn fún tí ò rí sọ tán ó wá wò pé ní tẹ́ gbé fún mi tí n bá ní máa sọ tí ni ó fi mọ́ lónìí àní lè sọ tán ara ń tà ń wínú o ṣé wàá Ádámù tí gbogbo wa mọ̀ nù o láàlẹ́ sọ̀rọ̀ ẹ̀ tán ká tó pa nàbí ta ti torí ẹ̀ jòkó. sallallahu alayhi wa sallam. àbí àfa Ádámù táwa náà sì mọ̀ tí kìí ṣe àbùmọ́ a mọ̀ pé wọn ò lè sọ tán ni. àfa Ádámù ọlọ́wọ́ jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn. amiina. ọlọ́wọ́ bọ̀ wá dọ́bù ẹ̀mí rẹ̀. ẹ wọ́n ní tí ẹ̀sìn ọ̀jẹ̀ ìrùjí rẹ̀ ọlọ́wọ́ fún jẹ. la ilaha illallah. amiina. ala muhammadun rasulullah. sallallahu alayhi wa sallam. ọlá ìpè bàbá tó tara ẹ̀ jáde inú àwọn mujaddidu askari walbandi aláyọ̀kan ní ajísàsì. àwọn àzìkárù kàdíríyà wa ọ̀pọ̀ èyí tó tún wá tọwọ́ tiẹ̀ gẹ́gẹ́gẹ́ jáde kò sígbà tí ń rántí ẹ̀ báyìí kọ́dà tí n bá fẹ́ sàtì òun lè mi sábà máa lò òun ló sì ṣe gbẹ̀yìn tó fi bá sọ́dọ̀ Ọlọ́run. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. لا إله إلا الله 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 عباد الله رجال الله عيننا بعين الله عباد الله رجال الله عيننا بعون الله لا إله إلا 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 الله من كان آخر كلامه عند الموت لا إله إلا الله دخل الجنة. صلى الله عليه وسلم. ìtì sáàsì lè wí gbẹ̀yìn tó fi kúrò láyé nù. Allahu akbar. ó ṣe wáàsí yìí tán jọ́ kẹrin rẹ̀ ló kúrò láyé. Allahu akbar. azikaru kò sòsíyà fún ṣé òṣàṣì lónìí kódà bàndírì tí wọ́n lù sí òun bàndírì tiẹ̀ ni tó tẹ̀yẹ sí gbádùn rẹ̀ ọlọ́run mọ́sá wọlé yìí náà àlékún kẹ́ àlékún gẹ̀ àlékún àforíjì bá a ṣe fún Haji Saheed. àmín. gbogbo àwọn tó dà á bẹ̀rẹ̀ lórí àlefa bàbá tó jókòó yìí ọmọ ńlá ni o Saheed tó bí lọ́mọ ní òtó ni àbí bàbá ìyá rẹ̀ níjà Shehu Salati àbí bàbá ìyá gan Sùgàbá ọmọ Sùgàbá ni tí wọ́n á jọ ọmọ àbá Salati èwo ni òtó lára rẹ̀ nǹkan pọ̀ lára rẹ̀
ntọ́ kó sára òun kọ́dẹ̀ ojú ti bàbá ẹ̀ lọ torí tiẹ̀ tún ti dìpele mẹ́ta ọlọ́run kò jẹ́ kí ẹ̀mí rẹ̀ ogun. amina Allah. amina amina. ó dùn ún rí sáadà Allahu fil ilmi wal jismi bastata ó tún wá ní ẹ̀kọ́ ayé pé bó ṣe mọ̀ tó lọ́fẹ́ sọ tó ní gbogbo àwọn ò ní rí ayé mọ́ inú wo sì máa dùn pé sáà tiẹ̀ ń rí sáà sì ní dídùn báyìí torí kò sí ní tó dùn máa ń gbà lọ kí ni kéèyàn àwọn tí ń bẹ lẹ́yìn rẹ tí wọ́n náà mọ̀ padà fi ṣe báyìí kí ni wọ́n máa kú lójú rẹ̀ àmọ́ ọlọ́run mọ ìkọ̀ọ̀kan wọn náà lọ́lọ́run wá ń rọ̀ wá ń rẹ̀ wá lẹ́kún lérí wọn látara àwọn tí wọ́n fi sáyé ẹ bá ń ṣe làkàyà kùn lè láfi fún ẹ ṣe iná sọ náà fún ṣé òṣàṣì lè náà ẹ wá bá ń ṣe làkàyà kùn lè láfi àtòun ọbẹ̀rẹ̀ lórí ẹ̀gbọ́n rẹ̀ Khalifa àti gbogbo àwọn àbúrò lẹ́yìn tiẹ̀ náà ọlọ́run ọmọ gbà wọn lọ́wọ́ wa jẹ́mi tí wọ́n gùn ọ̀là la ilaha illallah ọ̀là Muhammadu rasulullah iná sọ náà làkàyà kùn lè láfi. bismillahir rahmanir rahim. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام بسم الله الرحمن الرحيم قد جاءكم رسول الله تكون عزيز عليهم أرجو عليكم بالمؤمنين أوف الرحيم فإن الله فحسبي الله لا إله إلا هو بسم الله الرحمن الرحيم إله في قريش إله في الشتاء والصيف تو أفاوى أمير الجيش دام الله حياته ọlọ́run dákun má kó o ṣe mọ́. àmín ya Allah. gbogbo bó ní ṣe fún ọlọ́run má kó o ṣe mọ́. àmín. la ilaha illallah. àmín. olú ọmọ ó ṣòro ní kìí ṣe pọ̀ ọlọ́run tó wá fi ohun sínú àwọn olú ọmọ fún wa ọlọ́run mọ́ gbà lọ́wọ́ wa. àmín ya Allah. ọ̀tán díẹ̀ ọlọ́run ò ní jẹ́ wọn orí wí sí. àmín. la ilaha illallah àmín. kò ní tán díẹ̀ nínú pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́run fi ọ sí asa làrísùkù náà máa là ó mẹ́nàfàd pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run kìí tán ọlọ́run ò ní jọ tán. àmín. la ilaha illallah. àmín. ọlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. yọjọ máa lo kìsì kò ní rí ọ̀lẹ́. àmín ya la Allah. ilaha illallah gbogbo ọ̀nà yìí ọ̀nà àpọ́nlé ọ̀nà gíga ní máa wá fún yàn kí etí ẹ wo pé ojú etí ẹ tì sẹ́mọ̀ pé irú ájì sàṣì irú ájì ádámù tó bá dìde èèyàn téèyàn la rẹ̀ àbí ó dùn orí nàbá ní ẹ tajà wọn ń pè lọ́mọ sàṣì òun ní bọ̀ yìí ó tó bẹ́ẹ̀ tó tọ́ sẹ́ẹ̀rì tiwa yìí ó sì ọjọ́ mi tó bá jọ mí kò ní irú òyìn tí mo fi ròyìn ẹ̀ ń gbé mi ròyìn ẹ̀ sẹ́ra wa tẹ̀símọ́wò mẹ́mọ́ ayédi kẹ́rùmí àǹtàràwò ẹlòmíì lè déwájú agamagba àwọn fẹ́ẹ̀sì ìkéde kan ilé àfẹ́sì là ń lọ pẹ́lú mi bá déwájú mi kan kò ní mọ̀ pé mi ni gbogbo yóò pé tán bá lòun àbí wọ́n bẹ́ẹ̀ nù lé ni nítorí àdúgbò ẹ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ibi tí ń lọ ni pé Haji Abdulkadir tàǹtọ́lọ́hún kì í wá tijú kó wá wò pé àlefa àjẹjẹnà yìí náà kí n sì dúró lẹ́gbẹ̀ẹ́ kí n máa pèsè wù mí lélẹ́yìí ṣé ọtí ẹ̀ pọ́n mi lé báwọn kì í wá wò yìí hù kọ́dà lọ́jọ́ mi náà ẹ rí tẹ́lọ̀ mi ọ́dẹ́lẹ̀ yìí ó tóbi ẹni ọba wẹ́ èèmọ̀ tó tún wá ṣe ni pé àga tọ́ba máa ń wọlé mi fi jòkó ṣé ẹlága tí ó sò mí èmi ò fẹ́ jòkó ń bẹ̀ tí n bá wá dé nsìn tí n bá ní ìjòkó pé káwọn àgbàlagbà wá jòkó ń bẹ kí ni wọ́n tún wá gọ̀ wípé iná ló wá dé òní sí ṣé kọ́ làwọn àgbàlagbà ń bẹ kó tó gbé kínní kí mọ́tò wá fi sọ ọ́ lẹ́nu ẹni ọba wẹ́ tó wá jòkó lórí sí ọ̀nà báyìí ni kó tó kún àwọn àkọ́tún wá bọ ikú ọ̀fẹ́ kí ni wọ́n gbé dèdè tí ó ṣe déédéé rẹ̀ wọ́n kún òní bú ọ ọba ti kún bí wọ́n gbé fún ọ torí náà ọlọ́run bá fún un náà rẹ̀ ẹ̀mí èrè ogun ẹ̀mí èrè ogun la ilaha illallah kò ní tán díẹ̀ la ilaha illallah wala muhammadun rasulullah lakaya kun lila. ọjọ́ ti lọ àmọ́ ń wàá ṣe é níwọ̀n gẹ́gẹ́ bí àsìkò torí gbogbo yìí tá a gbọ́ yìí náà wà sí ni yíyẹ bá ṣe pé kò ní fẹ́kẹ́ yẹn má tún sọ nǹkan kan wọ́n ní erin yẹn fan
kí ọmọ rẹ̀ fọn àbí ọmọ erin náà ò ní fọn kí ìyá rẹ̀ ó tún fọn Yorùbá náà ló sọ ọ́ ńgbà wọn sì tún wá bàjẹ́ tọ iná nìwọ náà yóò wọn á ní fèrè pọ̀ ńlẹ̀ Yorùbá máa ti ń wí bí fèrè bá pọ̀ ńlẹ̀ èwo ni wọ̀ bíà èwo lójú kòkòrò kọ́ mọ́ fọ kí bàbá ó tún máa fọn kí ni fìtínà Yorùbá máa ti ń wí àmì ìtẹ́ fi ń dá padà ń wọ̀ bíà náà ni torí náà màá gé nínú tí mo fẹ́ sọ ibi àwọn àyà méjì kan mo fẹ́ lọ ìtàn kan mo wá fi fẹ́ gbé níta nẹ́bí bẹ̀tì ìtàn yẹn gùn tá a bá ń kà ń sè aago méjì ọ̀fẹ́ dùn màá wá jù yẹn lẹ ẹ jẹ́ ń kúkú lọ bí ọ̀dọ̀ ànẹ́bí straight náà. sallallahu alaihi wasallam. bá a bá fẹ́ dara wa láàmú ló kù àwọn tó kí ànẹ́bí wọ́n ti kì í tí wọ́n máa kí tí wọ́n mọ tinú tẹ́dù ànẹ́bí wọ́n ti kí ànẹ́bí ká máa yá yẹn náà lò bá a kú lágbè tí wàá lẹ̀kẹ́ padà dáa tó tiwọn náà torí bí wọ́n dé tí wọ́n fi ń sọ̀rọ̀ yẹn àríbẹ̀dé wọ́n ń sọ nínú mọ́lẹ̀ àwa àti ìdè dárájà yẹn tí ó fi máa fókọ́sì wa lọ́nà tá a fi máa gbà sọ̀rọ̀ ànábì kódà àwọn tí ń bá ànábì gbé wọn ò rí tán lọ́nà bá òwe ìsìlẹ̀ kọ́dún ní ànábì ló sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ra'isu tabi'in ànábì ní tó bá di àsìkò kan ẹ̀yin lè pé láyé àwa lè ti lọ Umar Ali tó bá di àsìkò kan tí ń bọ̀ nígbẹ̀yìn ọkùnrin kan ń bẹ wọ́n ń pè ní Uwaisul Qarni njọ́ tẹ́ ẹ bá pàdé rẹ̀ ànábì júwe fún wọn ó ní ẹ̀tẹ́ ti ṣe é rí ẹ̀tẹ́ ti mú un rí àmọ́ ti wá san ọ̀kánkán bìkan lọ́wọ́ á kù ń bẹ̀ ọ́ dàbí tọ́rọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ abíyá rẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ ìjìká tẹ́ ẹ bá ti rí ẹni tí ń wínú ẹ bá mi sálámà sí ẹ wá ní kọ́tọ̀ àforíjìn fún oyin sábẹ́ ni wọ́n àgbà sábẹ́ odidi àlífà Umaru wà lálífà nígbà tí ó padà rí Umaru àtàlí wọ́n wá lọ Àràfá wọ́n wá bẹ̀rẹ̀ sí wá àwọn èrò tó wá láti Yemen tọ́lára Yemen ni èkísà ni wọ́n wọ̀ kọ́ lásán méjì wọ́n wá ní wọ́n á bẹ̀rẹ̀ sí wá kí wọ́n á bi àwọn ará Yemen níbo ni ọkùnrin kan báyìí tá ń pè ní Uwaisi níbo lọ́wọ́ àrí ẹnìkan wá dá wọn lọ́wọ́ pé Uwaisi tani alẹ́ ń bẹ̀rẹ̀ yìí Amirul Mu'minin wèrè mọ́ni ó ní lọ́dọ̀ ọ̀tí yín Allahu Akbar. ọ̀dọ̀ ọ̀tí yín ní ti ń jẹ́ wèrè ẹ sáfi ibi tó bá wà wá wọ́n padà wá lọ mú wọn lọ bá ọ wá kí wọn Imamu Ali ní wá ń júwe Sayyidina Umaru Sayyidina Umaru ní àhàlífà ó ní Amirul Mu'minin náà gbà náà ẹ wá ní hasa Amirul Mu'minin wa ana Ali bin Abi Talib ẹ wá ní Maryaban bi Amirul Mu'minin wa Maryaban bika yabna al-Khattab kẹ́ni yabna Abi Talib ọ wá kí àwọn méjèèjì tán àwọn wá ń bí pé ta ni ọ́ náà ó ní ana Abdullah wọ́n ní kulluna Abidullah yóò kàn bí ọ gbogbo aná lẹ́rú Ọlọ́run ta ni ọ́ lọ́wọ́ á ṣẹ̀ṣẹ̀ dákọ̀ ara rẹ̀ anabi lọ́rọ̀ wá sí ọ amaka lè mọ̀ pé wọ́n ni sí anabi ju ebè kan fún wa lára rẹ̀ sí lọ́wọ́ á sí ni wọ́n wá rí àmì yẹn bẹ̀. kí ni mo fẹ́ lò bí tí ń lọ gan ni pé Uwaisul Qarni yín wá ń sọ fún Umaru àti Ali pé ṣé ẹ rí anabi tẹ́ ẹ wà lọ́dọ̀ rẹ̀ ń ọ sọ̀kalẹ̀ wá fún yín ni bó ti mọ́ kọ́ sallallahu alayhi wa alihi wa sallam. ọsọ rẹ kalẹ̀ lẹ fi rí ibà lò bó ti rí gan kọ́hún kítàbí ọmọ sọ báwọn fún sàbẹ ibi tí ànábì tóbi dé sallallahu alayhi wa alihi wa sallam. tí rẹ̀ dé sallallahu alayhi wa alihi wa sallam. tọ́ta gbogbo ayé yọ dé sallallahu alayhi wa alihi wa sallam. ibẹ̀ ni mo fẹ́ lọ ẹnu bẹ̀rù náà sì níbi ṣe wá sí yín wàá lọ ọ̀dọ̀ Bùsẹ́rí yín sọ. سرت من حرمي لا إله حرمي كما سر البدر في داجي من السلام كما
سرى البدر في داج من الظلم سريت من هرم ليلا إلى هرم كما سرى البدر في داج من الظلم كما سرى البدر في داج من الظلم أفد كل مقام بالإضافة إس نوديت بالرفوه مثل المفرد العالمين نوديت بالرفوه مثل المفرد العالمين وبالتطريقه إلى أن لتمنسلة من قبل قوسين لم تدرك ولم ترمي من قاب قوسين لم تدرك ولم ترمي. orin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tó bá jẹ́ pé òun nìkan wọ́n fi kí ànábì bí ẹ bá ṣe pa ànábì pọ̀ ọ̀pọ̀ púpọ̀ ní àwọn àlọ́ tó. سريت من هرم ليلا إلى هرم كما سرى البدر في تاج من الظلم كما سرى البدر في تاج من الظلم. ànábì orìnrìn ẹ̀mí àtara ọwọ́ atúnrìnrìn ẹ̀mí lásán anafsu wàrúhù tá a bá fẹ́ pe nafsu kí la pè ẹ̀mí tá a bá tún fẹ́ pe rúhù ẹ̀mí kí wàá ní fárúkù láàrin wọn. من هرم ليلا إلى هرم هناك الفرق بين الروح والنفس. rúhù náà ni nafsi àmọ́ lásìkò tí í jẹ́ nafusu ó sì lásìkò tí í jẹ́ rúhù. ìsátàsálà rúhù bèlìjísmi yusamma nafsu li'annahu yatanafas. tẹ́mi bá ti bọ́nú ara nafsu la máa pè tó bá tajarrada mina lijismi yakunu ruh. سريت من هرم ليلا إلى هرم. arábìnrin irin hissi ó sì rin irin ma'anawi ó gbéra mina harami leila yẹn harami láti harami Maka ó wá lọ Madina ṣùgbọ́n àwọn kèfèrí ní ẹ̀ bá ń bẹ nínú òkùnkùn ẹ̀sẹ̀ nǹkan rí o ọlọ́run má sọ wá sí i la ilaha illallah gbogbo tí wọ́n ń pè ó ṣeéṣe ńgbà náà tí ọlọ́run dá lára tí òkùnkùn kèfèrí ọ̀jẹ́ kèfèrí ó nígbàgbọ́ sí ṣebí náà lè dá lára nísìn. tẹ́ bá lọ mọ́kànjọ́ wo ní iye oṣù tí wọ́n lò ní iye ọdún tí wọ́n lò ọdún mẹ́ta ń bẹ́ẹ̀ kí wọ́n tó dé nígbà wọ́n rìn lọ tí wọ́n wọ mọ́tò téèyàn bá bí wọ pílẹ̀nì láti àsìkò tá à ń sọ̀rọ̀ yìí kó tó àlàsàrì yóò dé mọ́kà lónìí nísìn ṣé bó owó èèyàn lọ́lọ́ ń gbé yìí ń gbà kátó wá pé sẹ́tọ́lọ́hún ṣe lọ́wọ́ ara rẹ̀ nígbà tí pílẹ̀nì èdè tí pílẹ̀nì bá ti dé ńgbà náà ni wọ́n rà nábì dọ́gbọ́n lọ wọ pílẹ̀nì ló fi ń pé láàrin ìṣẹ́jú mélòó kan ó ti dé Kúdùsì. subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. ọba tó ti ń fi àlìkíyàmọ̀ hàn nábì kó tó débẹ̀. sallallahu alayhi wa alihi wa sallam. ó jẹ́ pé ìrìn rẹ̀ yẹn ní pọ́pọ́sì kò lọ lásán eré kọ́ ló ṣe débẹ̀ títóbi ọlọ́run ọba auzubillahi minash shaitani rajim sallallahu alaihi wasallam títóbi ọlọ́run ọba àsìrá. asra bi abdihi laylan. ó yàtọ̀ fún sàrá. iyakumullah. tọ́ba sàrá fún rẹ̀ ní lọ àmọ́ àsìrá yusiri. ìsiraan. sẹ́wọ̀n kẹ́ sàrá yẹsiri àmọ́ àsìrá yusiri ni ó àsìrá ọlọ́run ló mú un rìn. asra bi abdihi laylan min al-masjid al-haram. lóòrù tún wá ní ìrìn òru láti masjid harami Maka lọ lóòrù lásìkò tí kò sí góòsì lò kò sí nǹkan kan tí ó di ọdún. ila
المسجد الأقصى. òru yá púpọ̀ ó yá nínú ayé téèyàn bá rìnrìn òru ń bẹ ó tún yá nínú bẹ́ẹ̀ bá tún fẹ́ rìnrìn ọ̀run ìrìn òru tún yá. Ànábì rìn ní ìrìn hissi ó sì tún wá rìn ní ìrìn mànàwí ó wá lọ sí Masjidil Aqsa ó fi ti nafsu hissu nítorí pé wọ́n mú ẹ̀sìn wá lógun lọ hissu ní gbogbo eléyìí ohun tá à ń rí ni láti bẹ̀ lọ́wọ́ á fi lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kò gún ẹ̀sìn kankan mọ́ rúhù nìkan ni wọ́n ń ṣiṣẹ́ kò sí jísímù ń bẹ̀ mọ́ ar-ruhul mutajarrida lọ́wọ́ á ń lọ Busayri tí o bá fi nǹkan kan yin Ànábì ju pé afatakula makomin bílí ìdánfàtì is ní òdi tàbí. وفهم مثل مفرد العالم خفضت كل مقام بالإضافة نوديت بالرفع مثل المفرد العالم نوديت بالرفع مثل المفرد العالم. téèyàn bá wo ohun tí ó wí òun kéèyàn fi làákà yìí gbé sánmà àkọ́kọ́ àwọn èèyàn kan bẹ́ẹ̀ nínú àwọn ànábì Ọlọ́run àtàwọn màláíkà sánmà àkọ́kọ́ ibi tó ga ni àbí ibi tó kéré ọ̀gá sọ́ga ni sánmà èkejì ibi tó ga ni àbí ibi tó kéré ọ̀gá sà ṣé ọ̀gá ju tàkọ́kọ́ lọ bẹ́ẹ̀ni sà àbí sánmà kẹta ńkọ́ ọ̀gá ju ti kejì lọ sà ìkẹrin ńkọ́ ọ̀gá ju ti kẹta lọ ìkarùn ọ̀gá ńkọ́ ju ti kẹrin lọ ìkẹfà ńkọ́ òun náà ọ̀gá ju ti karùn lọ ìkeje ńkọ́ ọ̀gá ju ti kẹfà lọ. gbogbo kọ̀ọ̀kan wọn là nẹ́bí wa ń gba bẹ̀ ibi tá ń pè ń gíga àfádìtà ọ̀sọ́ọ̀dì pẹ̀tẹ́lẹ̀. خفضت كل مقام بالإضافة ó dé sọ́mọ́ àkọ́kọ́ tó jẹ́ pé bípléènì kọ́ńkọ́ọ̀dù àti sọ̀rúù mẹ́tí máa sáré tó ń wò lé dé sọ́mọ́ àkọ́kọ́. خفضت كل مقام. ìwọ ànábì wa dé sọ́mọ́ àkọ́kọ́ tán bó ti ga tó ọwọ́ abọ́sẹ́yìn ẹ̀ sọ́mọ́ àkọ́kọ́ tó wá di tó ń wò lẹ̀. خفضت كل مقام. o tún wá kú mbẹ yẹn o tún wá ń lọ ọ̀kan sọ́mọ́ kejì o tún dúró ń bọ̀ bọ́sẹ́yìn rẹ̀ sọ́mọ́ kejì yìí ní tó tún wò lẹ́lẹ̀ o tún dúró. كل مقام. sọ́mọ́ kẹta ó sàn lọ bẹ́ẹ̀ ni gbogbo ibi tí ń ga nínú sọ́mọ́ ọ̀ wá ń bọ́ sẹ́yìn rẹ̀ gbogbo ibi tá à ń pè ń gíga ń wá ń di ilẹ̀ ẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀. خفضت كل مقام بالإضافة إذ نوديت بالرفع مثل المفرد العالم نوديت بالرفع مثل المفرد العالم. gbogbo bí gíga tó lọ ó di pẹ̀tẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n wọlé abiyadé gbogbo ké ìṣòro kálukú ọlọ́wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀. àmín. gbogbo àwọn àyè yìí lọ sọ di pẹ̀tẹ́lẹ̀ kí ló fà á ni pé ìsinú odi ta nígbà àwọn ó pè ọ́ bẹ̀rọ̀fọ̀ ya Muhammad ya Muhammad ya Muhammad wọ́n pè ọ́ bí ìgbà wọn pe mufradil alami Hayyakumullah. lórí tàbí rọ́fù yìí. bisilali mufradil alami. gẹ́gẹ́ bí mufradil alami. Hayyakumullah. tá a bá pe nǹkan mufradil alami ntọ́ gbajúmọ̀ láyé ẹ rí i pé rọ́fù wọn wọ̀ Hayyakumullah. wọn ò ní wọ̀ ní hafudi. bẹ́ẹ̀ni. èyí tó lọ́rùn ẹ bílí ìdọ́fà tá a bá fẹ́ ṣe ìdọ́fà mùdọ́fù àwùdọ́fù lẹ́yìn mùdọ́fù kìíní gbà. rọ́fún. rọ́fù mùdọ́fù ilé nǹkan. wọ́tírúurú. Ànábì sọ gbogbo àyè di mùdọ́fù ilé yìí òun wá ń jẹ́ mùdọ́fù. nùdí tàbí rọ́fù ìmísílẹ̀ mufradil alami. nùdí tàbí rọ́fù ìmísílẹ̀ mufradil alami. àbí tatarikọ ìlà anilita mansilata. wàbí tàtàrúkọ ìlà àwọn nílìtà manzilata min qabi qawsayni lam tudiraki walamu tarumimi qabi qawsayni lam tudiraki walamu tarumi. bí tatarikọ Ànábì ò tún dúró ó bọ́ sámà kínní ọkọ̀ jẹ́ ó bọ́ kejì ọkọ̀ jẹ́ ó bọ́ kẹta ìtún lọ
ọbọ̀ kẹrin kò dúró. tẹ́ríkọ́ ìlà nílì tàbí ìlàtàn. ọbọ̀ karùn-ún kò tún dúró ọbọ̀ kẹfà kò dúró ń bẹ̀ nǹkan kí wọ́n ní ìsìn kọjá lọ nígbà téèyàn ń kọjá ń lu kọ̀ọ̀kan tí ètí débi tí ń lọ ó fi wá kan gbogbo sọ́mọ̀ méjèèjì lọ́wọ́ á gòkè rẹ̀ lọ pátápátá kò tún wá dúró bí tàtẹ́. ìlà nílì tàbí ìlàtàn. ọwọ́ àtàkùn kọ́lá Jìbìrìlù ò lè lọ mọ́ ngbò ti di ẹ̀yìn sọ́mọ̀ keje ọ̀yá ajá máa lé bí wọ́n lọ́wọ́ amú mi Jìbìrìlù ni bí n bá kọjá yín ìgbìn náà ni. mi kọ́ mi kàn sẹ́yìn nílám tó dira kí wà láwùtarù mi. ọ̀sẹ̀ mú mi kúrò nílé ọ̀sọ̀ mi nù ni ọwọ́ padà lẹ́yìn mi ọlọ́ba tó kì ọyọ́ máa mójútó ọ. mi kọ́ mi kàn sẹ́yìn nílám tó dira kí wà láwùtarù mi. kóòbì káwùsẹ́ẹ̀nì lẹ́yìn sọ́mọ̀ méjèèjì lọ́wọ́ láwùtò dìrákì ẹnìkéè tí ìlépa dé ẹnìkéè ìrìn débẹ̀ jì. wàlámùtarù mi. ẹnìkéè díbẹ̀ dé àti màláíkà àti èèyàn àtànẹ́bí ọlọ́run àti ìtọ́jẹ́ múrísálù àti tí ọ̀jẹ́ múrísálù ẹnìkéè rí bẹ́ẹ̀ dé kò ṣeé máa rí pé èèyàn fẹ́ débẹ̀ tẹ̀rù mi. tẹ̀rù mi ẹnìkéè sì rò gbogbo àwọn tó ti lọ́nà àwọn ànẹ́bí ọlọ́run wọn èrò pé bí tó o déhùn ẹnìkan ó dé bẹ́ẹ̀ kódà Musa tó rò pé òun fẹ́ rọ́ lọ́hùn ebe ẹni tó padà ṣẹlẹ̀ sí ọlọ́run wa mú ọ lọ nínú rí ìyàwó. nínú rí ìyàwó mi ní àyàtìná. ìwọ la rán sáyé àwa ni ọmọ àròyìn àlìkíyàmọ̀ fún wọn aná gbogbo àwọn ànábì náà sáyé àmọ́ tiẹ̀ tá a wá rán gbẹ̀yìn yìí ìwọ ni rìsálà rẹ kó gbogbo ẹ̀ tán ọmọ wájú àlìkíyàmọ̀ fún wọn àkọ́ ọmọ wàá débẹ̀ kọ́kọ́ wá wo ń tọ́ fẹ́ sọ fún wọn náà gbogbo ń tọ́ mọ̀ bára ayé sọ wá wò ibi tí kálukú padà ń bọ̀ ẹni ó bá ṣe dáadáa ibi wọn wà ní ayé tí wọ́n ní bí gbà wọ́n mú èèyàn lọ bí létà àti ìsì akọ ẹsítéètì kalẹ̀ àwa àti ìsì àwa lọ́ọ̀rẹ́ kan àbá aláàfáà kan àfáà mi ká lọ bí ẹsítéètì mi wá lọ wò fọ irú yín kọ́ ní ìdíjọ́ tí ń bá wọ bẹ̀kẹ́ tó mọ bẹ̀ bọ́lá ti sọ́fà nẹ́bí lára àlìjẹ́nnà nù. sallallahu alaihi wa alihi wa sallam. nínú rí ìyàwó mi ní àyàtìná innahu sami'ul basir. ó tún wá ṣe bẹ́ẹ̀ náà fún un lára aná àwọn àjọ rẹ ọmọ àlìjẹ́nnà yọ wà ń bẹ ọ̀rọ̀ àwọn ọmọ náà kó o lè mọ bó ṣe múra sí dáwà rẹ tó tọ́ ọ bá padà ibi tá a tọ́jú lẹ̀ fáwọn náà ni. ebi ìlànà bí fidẹ́ ló fi lóhùn débì kan wọ́n ká sí àwọn obìnrin kan sókè wọ́n á dé rí wọn kọ́dọ̀ ọyún àtẹ̀jẹ́ wa ń sun ní abẹ́ wọn àwọn wọlé lẹ́yìn àwọn ń sì náà nù. sànàbí nìkan ni tọ́lọ̀ wọn fi gbogbo ẹ̀ hàn àwọn yòókù ń sọ fún wọn ni kì í ṣe kó wọn débẹ̀ ń sọ fún wọn ni èyí tó bá rí inú wọn ó ṣiṣẹ́ lójú àlá ni ó ti rí kì í ṣe pé ká lọ sọ nǹkan lọ wò. sallallahu alayhi wa sallam. ìwọ ló gbà wọn lẹ ìwọ ló kó wọn wá ibi tó ń kó wọn bọ̀ wá lọ wò ó ná kó tó di pé ó di ọ̀hún. gbogbo eléyìí tá à ń sọ yìí nísìnyí ẹ dákun ọlọ́run fẹ́ràn ànábì o. sallallahu alayhi wa sallam. ó fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. sallallahu alayhi wa sallam. 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 sallallahu alayhi wa alihi wa sallam. balagali ula bi kamalihi kasafa duja bi jamalihi hasunati jami'u usali sallu alayhi wa alihi. balagali ula bi kamalihi kasafa duja bi jamalihi hasunati jami'u usali sallu alayhi wa alihi. balagali ula bi kamalihi kasafa duja bi jamalihi hasunati jami'u khisalihi sallu alayhi wa alihi. balagali ula bi kamalihi kasafa duja bi jamalihi hasunati jami'u khisalihi sallu alayhi wa alihi. sallu alayhi wa alihi. sallallahu alayhi wa alihi wa sallam. sallallahu alayhi wa sallam. al-arabiyyal asmiyya muhammadi. al-arabiyyal asmiyya muhammadi. al-arabiyyal
الهاشمي محمد يا ربي العاصمي يا محمد. abẹ́lẹ́ wọn fún bàbá wa ẹ̀sìn ní òbí wa ayakumullah àfa wa àpèrànṣe wa bàbá wa fẹ́sì. Abdulbasit ọmọ ni wàláyé ọmọ àlùbáríkà ni ẹ̀mí rí ogun tí ó pọ̀ àmín gbogbo bí tó bá ti rí wa bí tí máa ṣe nu mo pàdé ẹ̀ lóde kan wọ́n náwó tèmi fún mi wọ́n ná owó rẹ̀ fún gbogbo owó tán náà fún ó ní wọ́n máa kó fún mi ó tún ti ṣe bẹ́ẹ̀ lálẹ́ yìí náà bí tí máa wá ṣe nu sàrà ni ọlọ́mọṣàbà kẹ́ Allahumma àmín ọlọ́mọṣàbà wa jíǹkì láyìíra rẹ̀ àmín láìláìlọ́lá tí wọ́n bá dóde mi mo ní ọmọ ìbẹ̀ mọ́ mo ní wọ́n padà wọn bú yín o ala tọ́ba rọ̀ ọba fẹ́ kàn mí báyìí aláǹlọ́lé babalá wa yálà mo ní wọ́n mọ̀ bú yálà àti baba yín ẹ má mọ̀ wí bẹ̀ mọ́ òun náà tún ti bẹ̀rẹ̀ ń sìn ọmọ àlùbáríkà ni o atótilé tọ̀sí ní ilé àlùbáríkà wọn ti bí kọ́dà àwọn ilé wọn ara wọn kíní àwọn Ìlọrin làwọn náà ẹ̀rí pé ilé kátìbí wà lọ́rin kátìbí bẹ́ẹ̀ ńlẹ̀ yìí náà kọ́dà bàbá kan gbà bàbá inú àwọn bàbá ńlẹ̀ kátìbí ńgbà bàbá fẹ́sìnkú wọ́n wà lọ́rin wọ́n wá fi wálẹ̀ ńlẹ̀ wọ́n láwọn náà fẹ́ lọ ilé àwọn ní bàbá ìmáàmù tí ànákọ́ ó dàbí pé bàbá ìmáàmù rà nẹ́nu tó ní Abdulbasit ọlọ́run ojú ní àlùbáríkà inú mi wá dùn ẹlòmíín máa ṣe irú iṣẹ́ tó ń ṣe yìí tó jẹ́ pé kò ní kéwù ọkọ́kọ́ mú ogún àwọn bàbá rẹ ọtọ́jú ẹ pé ẹ̀jẹ̀ ń jẹ̀ta lọ ná ilé làbọ̀sùn ní aró oko bẹ́ẹ̀ náà sàrà ní náà mo ń sàrà ní ilé làbọ̀sùn ní aró oko bàbá yọ padà sí di kéwù rẹ náà ni bẹ́ẹ̀ náà lélẹ́yìí ìwọ náà sì ti ń fara tẹ̀ kan kò sí fara látẹ̀ yọ ọmọ pé ọmọ kéwù àwọn tí wọ́n bá fẹ́ kọ́ níwọ̀n ẹ̀ma kéwù tó nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ orin wọn ni yọ pàtàkì lọ́dọ̀ wọn yọ máa wá jẹgi lọ́ máa wúwi kúwi gbogbo kàsídò nǹkan sídà tí wọ́n ti kọ́ dá yọ bàjẹ́ kọsí àtàwọn ẹni ọlọ́run fi ń gbókun lọ́dọ̀ ọlọ́run òun máa fi gbowó lọ́dọ̀ ara ayé bí ṣe wọ́n ń fa nẹ́sì tí ń dáko tí ń kọrin tí ń sọ mo ní alhamdulilayi rabbil alamin ọlọ́run wọ́n jẹ́ mèrè ogun àmín ọlọ́run ò ní fiọ́lẹ̀ Allahumma èmi á sì kiri ẹ̀ ní ogun àti wá àti bọ́dà rẹ òun náà wá bí kíní ń jẹ ẹjọ́ àbí bọ́dà rẹ kọ́ wà wọn kí lẹ̀ ló kọ́ tiẹ̀ Yusufu ọlọ́wọ́n jẹ́ kí ẹ̀mí yín kú aláìláìláìlá bàbá àwọn tó bá rí mi Sọdíkì ní bá ti fẹ́ ṣe mọ́lúdì ní ìbá sọ fún yọ máa bínú ní bá ti fẹ́ ṣe mi ẹ̀ lọ sọ fún bí ẹ bá sọ fún bí ọba ti wà mọ́ jàre rẹ̀ ẹnu kí n pé òun sì ń bí lọ́dún tó kọjá o nítorí náà ọlọ́wọ́n jẹ́ mi ẹ bá ń ṣe làkàyà kùn lè lábí. bismillahirrahmanirrahim lakuritika rasulu anfusukuna wasisuwa ma antuwari suwa rahim fayinta wala wala la ilaha illa huwa bismillahirrahmanirrahim ila kurosh ila fi imurida tishta'i الذي أتاهم من جوع وآمن سبحان ربك والسلام على المرسلين والحمد لله رب العالمين. àbí ká tún sọ fún ọlọ́run kó bá wa dá ẹ̀mí bàbá wa àlífà sí. àmín. kọ́lọ́n túnbọ̀ jẹ́ ká máa rí wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún. àmín. kárí iyì wọn lò pẹ́. àmín. ọlá ya Al-Qur'ani Karim. àmín. nígbà tí a bá ti gúnlẹ̀ lọ́dọ̀ bàbá wa Khalifa. ya Allah. yányá tí ó ti fira rẹ̀ hàn pọ̀ ń tán náà nù. bàbá wa Amirul Jaysh abẹ́lẹ́ nǹkan má fi lè sòpin ọdún fún yín o. àmín. má fi lè sòpin ọdún fún yín o. àmín. wọ́n wá jẹ́ máa padà sí ibú. àmín. rábànà ibo ni ó ti wá. bàbá wa Wazirul Qadiri. àrẹ̀mọ̀láhu ẹ̀yẹ tó kù. kọ́lọ̀ ń jẹ́ kárí ìgbà àtàgbà wọn ọlọ́mọba kọ̀ọ̀kan jẹ́ ń bẹ̀. àmín. ọlá agbára ọlá ya Al-Qur'ani Karim. àwọn ni wọ́n bá wa ṣe rábànà kọ́lọ̀ ń jẹ́ àríwọ̀n pẹ́. àmín. Rabbal wasiri solati Rabbal wasiri solati tawilayatal wasiri Rabbal wasiri solati Rabbal wasiri solati Rabbal wasiri solati
طول حياة الوزير رب الوزير صلاتي لقد جاكم لله bàbá wa àgbà alwaziri al-Qadiri wọn là dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. yàbá bàbá wa àgbà ẹ̀sìn ní òbí wa wọ́n ṣe wílẹ̀ kẹ́ni àwọn náà ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallama sallallahu alayhi wa sallama sallallahu alayhi wa sallama alhamdulillah alhamdulillah alhamdulillahi rabbil alamin. gbogbo tí wọ́n ti ṣáájú àti táwọn náà fẹ́ ṣe nísìn ọlọ́run máa wò bá a ṣe rí lọ́dọ̀ rẹ̀ bọ́lá rẹ̀ ṣe tó nì kó o wò gbogbo táwọn àfa wa ti tọrọ fún wa ọlọ́run jó rí bẹ́ẹ̀ wọlá muhammad rasulullah ẹ bá wa ṣe amínà amiru jais abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lílàfíkà kúlú ọ̀láhù ẹyọkan àwọn àtàntọ́lá wọn lọ́wọ́ ẹgbẹ̀rún méjì yìí wọ́n lọ́wọ́ àdúrà tí wọ́n ṣe fún bàbá wa ẹ̀sìn àti khalifa wa Sásìlì ọlọ́mọsí àjẹ́ pẹ́ fún wa ọlọ́sàlékún àlàáfíà ara wọn sí ọlọ́njẹ́ pẹ́ fún wa o owó àdúrà wọn nìyẹn gbogbo àwọn tá a fẹ́ dásíwò àdúrà náà ẹjẹ́ wá fún bàbá lọ́wọ́ àdúrà ibi tí àwọn bá wọn lọ àwọn méjì náà bá ti wí náà nù àlífà bàbá sàmọ̀rí náà ti mọ́ wa now ọlọ́njẹ́ mi àmì ìrújẹ́ sí wọ́gùn ọdún tọ̀hún bá a ti ṣe wọ́n ọdún ìbọn ṣe rí ọdún títí ń bọ̀ wá ọlọ́mọṣẹ́ àjọ dùn jù báyìí lọ àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ gbọ́dọ̀ gùn mọ́ àfọwọ́ ṣó Adam Zazali tí wọ́n ṣe wá sí ẹ̀kọ́ ń bẹ lára wọn fún gbogbo àwọn àfọ àtàǹbẹ ní àhín a sì fiyèsí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní ogún ìṣẹ́jú náà fún wọn wọ́n ní òpè tí wọ́n fi rí ẹ ní àfiyèsí bẹ̀rùn ìtafẹ́ sọ wọ́n sọ ìtafẹ́ gbọ́lẹ́nu wọn àtúbọ̀ ogún ìṣẹ́jú náà ó kù ìṣẹ́jú kan ni wọ́n ju máìkì lẹ̀ àsọkúdórógbó kẹ́ni ó sá dùn kán máa kó sá ń sọ̀rọ̀ ọlọ́run mọ́pàá ọmọ ọlọ́wọ́ o ọlọ́run jẹ́ mi yóò gùn yóò rí bẹ́ẹ̀ gbogbo àjẹmọ́ bàbá waziri ni ẹ dákun ẹ gbà wá wọ́n ní ẹ gbà wá lórí àwọn àfáwà Ádámù yìí anabi wa Musa àdúrà tó ṣe lọ́dún ó ṣe kan lọ́dún kan látó gbàdúrà náà ìyìn tó ṣe ní ìṣẹ́jú kan tó lọ́wọ́ sí gbà iná lọ fẹ́ kí bá a sọ fún àfọwọ́ Adam Sásìlì tó jáde látẹnu àlífà wa ṣé Sásìlì wọ́n kúrò láyé fún wa lọ́wọ́ ṣé Sùlẹ̀mánà náà kúrò láyé ṣéhù àwọn náà kúrò láyé ṣéhù Mádìbò àwọn náà kúrò láyé ṣé Usmanu àwọn náà kúrò láyé àyè kan náà ni àyè kan náà wọ́n ti jáde wọ́n ní ẹ dákun ẹ fún àwọn àlífà lẹ̀ náà amina. Àmín. Amina.
àmín 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 àmín. a fẹ́ yan àlífà míì wọ́n bá waziri wọ́n ní sáà gbọ́ bá ṣe kà á ìǹtẹ́ fi gbà wá lórí àwọn àlífà wa Sheikh Zazili kúrò láyé Suleimana kúrò láyé Sheikh kúrò láyé ẹ̀gbọ́n bàbá wọn ni wọ́n kú tẹ̀léra wọn ni Sheikh náà tún kú tẹ̀lé wọn Sheikh pẹ̀lú Suleimana ọmọ ìyá kan náà ni wọ́n àti Zazili Zambo kan náà ló bí wọn. ẹlẹ́ẹ̀kẹrin Sheikh Madibo àwọn àtàwọn bàbá waziri ni wọ́n jọ kọ́ bàǹdírì gbogbo ẹni tó mọ bàǹdírì ìlú ilẹ̀ Yorùbá Sheikh Madibo lọ́wọ́ kọ́ mọ bàǹdírì ìlú bàbá waziri méjì náà ni pẹ̀lú Sheikh Madibo wọ́n wá rán bàbá waziri káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Sheikh Madibo náà tún kú kò tún pẹ́ Usman ọmọ Sheikh Madibo náà tún kú ẹ gbà wá lórí àwọn àlífà wa wọ́n fẹ́ yan àlífà míì ẹ̀rù wa ń ba kálukú ilé ọ̀gá níjà ẹ fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ẹ jẹ́ àfi lọ́lọ́run lọ́ àwọn bẹ́ẹ̀ káyọ̀rọ̀ ń gbà náà nígbà tí wọ́n dé wọ́n ti gbogbo ẹ̀ lọ wọ́n ti bọ̀ àti lọ àti bọ̀ àwọn àlífà wa náà lápadà wàá gbé kà lórí àwọn àlífà wa Adam ọlọ́mọpàá wọn alọ́wọ́ o àdúrà tó bá waziri lánàbì Musa ṣe tí wọ́n gbà níṣẹ́jú kan náà irú ẹ̀ náà láṣẹ fún wọn kí ni anabi Musa nìkan ní ṣàdúrà ọdún kan lọ́lọ́run tó gbàdúrà náà ìtọ́ tún wá ṣe láàrin jama iná ló ti ṣe bó ti ń ṣe lẹ́ẹ̀kan náà ọlọ́run bá gbà wẹ̀ ẹ gbà wá lórí àwọn àlífà wa àfọwọ́ Adam Zazili ọmọ kékeré ni wọ́n máa pè wọ́n káàkiri ọlọ́run bá wa sọ wọn o jangun lẹ́mìí ẹ bá wa sàmì fún wọn ọlọ́run bí ó sì máa lọ́nu ni ọlọ́run máa sọ wọn lọ máa sọ wọn bọ̀ wá láàrin àwọn ẹbí wọn ẹkún tí wọ́n sùnù ọlọ́run má pa wọn máa lọ́wọ́ o kí lẹ́ni àfilé wọ́n ní tẹ́ bá ti yọ̀ǹda ká filé náà ni lẹ́tọ́líjẹ́ ọkàn àti líláfì gbogbo ibi táwọn àlífà tí wọ́n bá ti ń lọ ọlọ́run máa sọ wọn lọ. من الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا وقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àlífà wa ẹ̀sìn ọlọ́run o afọ̀rọ̀ wọn síwájú ọlọ́run dákun ọlọ́run abiọ́ni afọlá àwọn ọlọ́run bẹ̀wọ̀ ọlọ́run afọgó rẹ̀ bẹ̀ ọ́ bí kò wá ti ń tọrọ fáwọn àlífà wa ẹ̀sìn ọlọ́mọsàájú orí bẹ́ẹ̀ ọlọ́mọlù wọn pa máa lọ́wọ́ o mọ́fà láàfíà ara wọn láì wọ́n fi jẹ wọ́n yà gbogbo ojú wọn ti ń nawọ́ àdúrà sí ọlọ́run jẹ́ wọn rí bẹ́ẹ̀ gbogbo bùkátà tí wọ́n bá ti kó wájú wọn ọlọ́run jẹ́ wọn rí bẹ́ẹ̀ tí wọ́n náà ọlọ́run jẹ́ wọn rí bẹ́ẹ̀ ìtẹ́ àṣekọjá ọlọ́run fọ̀lbẹ́rẹ́kà sí ìtọ́jú kú ọlọ́mọsà fún wọn wọlé Muhammad Rasulullah bí wọn ọlọ́run ṣe ṣe wọn láàrin ẹbí ọlọ́mọdé yẹn padà sẹ́yìn o amina 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 alamna ṣìrà tó dáa pẹ̀lú bisimilah bisimilah naam bá a ti sàlámúnà ṣìrà hàn bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ lù ú nǹkan méjì ní wá ń bẹ́ẹ̀ ntí dá wá ń bẹ́ẹ̀ ntọ́kú ọdí ò dá wá ń bẹ́ẹ̀ ntí ò dá bẹ́ẹ̀ èèyàn nù ntọ́ dá ń bẹ́ẹ̀ iná ní kẹ́ ẹ mọ̀
alámúná ṣìrá fún bàbá wa ẹ̀lífẹ̀sìn ní tilẹ̀ yìí ṣìrá làkàṣọ́dìrà wàràdánà àǹkàwùzìrà alẹ́dì àǹkọ̀lázàrà wàràfàánà làkàzìkìrà fàínàmà àlẹ́yọ̀sìrì yusra ìnàmà àlẹ́yọ̀sìrì yusra. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. ọlọ́run wọlé abẹ́ gbogbo jẹ̀mọ́ pátápátá àtọkùnrin àtọbìnrin tẹ̀ ẹ̀ náwó tẹ̀ ẹ̀ nára ọlọ́run sàdápadà oore dáadáa fún mi wọlé àwọn àfa wala quwwata illa billahi al-azim. nàìjíríà ọlọ́run fi ọlọ́run balẹ̀ ń bẹ̀ gbogbo tó gbẹ́nu ókè ọlọ́wọ́ àríwọ́lẹ̀ ìfẹ́ ara wa ọlọ́run fi sọ́kàn ara wa nítorí kí nàìjíríà dáa ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ọlọ́run tì wọ́n lẹ́yìn wala quwwata illa billahi al-azim. gbogbo òkú mùsùlùmí kúlúwọ́lá bismillahir rahmanir rahim kúlúwọ́lá lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. Alhaji wa Saka Samari ọlọmọsá abake. Alhaji wa Saka Samari ọlọ́run sàlékún kẹwọn o ọlọ́run wọlé àjòkó yìí ọlọ́run mú lọ bá wọn gbogbo àwọn àlífà wọn pátá ọlọ́run jọ dáa fún wọn o wàlá Muhammad Rasulullah. atina fi dunya hasana wa fil akhirati hasanatan wa qina azaban nar wa dinal jannata ma'al abrar ya hashisu ya ghaffar ya rabbal alamin allahumma arzuqna bi qawli la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah 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 rabbil alamin sallu ala nabiyil karim. Stay tuned for more interesting programs on My Naija TV.